ẹ̀yin èèyàn lè wò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Ọ̀rọ̀ tí a gbọ́. Bàbá wa Ọbásanjọ́ wọ́n lọ sí festival tí kábíyèsí ṣe, wọ́n dẹ̀ sọ̀rọ̀, wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ tí wọ́n sọ òun ni wípé lóòótọ́ Queen Naomi wọ́n lè jẹ́ ìmọ́lẹ̀ nínú palace kábíyèsí, ṣùgbọ́n kábíyèsí ní láti ṣe nǹkan tó jẹ́ pé ó máa dùn wọ́n nínú. Kábíyèsí ní láti ṣe bí ọba àti bàbá fún Queen Naomi. Ẹ̀yin náà mọ̀ pé ó ti pẹ́ tí kábíyèsí ti wà lórí ọ̀rọ̀ yìí tó jẹ́ pé àwọn àti Queen Naomi back and front ni wọ́n ń sọ ọ̀rọ̀ yìí. Mo máa lọ, mi ò ní lọ, mo máa lọ, mi ò ní lọ. Oríṣiríṣi àwọn èèyàn ló ti bá wọn dá sí ọ̀rọ̀ yìí, bíi bàbá wa Deji of Akure, màmá Esther Ajayi dá sí i, oríṣiríṣi àwọn ọba bíi ọba Elégùṣì. Àwọn èèyàn ti dá sí ọ̀rọ̀ yìí gan. Ṣùgbọ́n nísìnyí wọ́n rí i wípé ìgbà tí wọ́n dé ààfin tí wọ́n dẹ̀ rí ìṣesí kábíyèsí, wọ́n rí pé inú kábíyèsí ò dùn, ni wọ́n fi fẹ́ dá sí ọ̀rọ̀ yìí láti jẹ́ kí inú wọn dùn. Ẹ̀yin èèyàn lé, ìfẹ́ tí kábíyèsí ní sí Queen Naomi ó pọ̀ jaburata. Ìtorí ẹ̀ ni kábíyèsí ò fẹ́ jẹ́ kí Queen Naomi lọ. Ṣùgbọ́n wọ́n ní bàbá Ọbásanjọ́ sọ fún bàbá Werinlá pé lóòótọ́ kábíyèsí lè rò pé Queen Naomi ni ìmọ́lẹ̀ tí ó yí palace wọn ká. Wípé ṣùgbọ́n tí Queen Naomi bá lọ, ìmọ́lẹ̀ mi á wọlé. Wípé kí kábíyèsí open ọkàn wọn. Wípé kí wọ́n yọ̀ǹda Queen Naomi. Tí wọ́n bá nífẹ̀ẹ́ Queen Naomi, kó jẹ́ kí Queen Naomi máa lọ. Kó má force wọn láti ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe mọ́. Bí a ṣe gbọ́, wọ́n ní ọkọ̀ Queen Naomi ti yọ kúrò nínú palace yìí. Wọ́n ní ọkàn wọn ò sí ńbẹ̀ mọ́ nítorí gbogbo nǹkan tí ojú wọn ti rí lọ́dọ̀ àwọn sísí gbogbo tí kábíyèsí kó sí inú palace. Wọ́n ní Queen Naomi ní kán yọ̀ǹda àwọn ò ṣe mọ́. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí Tádéníkáwò náà tún wọ̀ tí wọ́n ní bàbá wa Erinlá ò sọ̀rọ̀ nígbà tí àwọn ìyàwó yìí tí wọ́n fẹ́ mú Tádéníkáwò. Wọ́n ní bàbá wa Erinlá ò sọ̀rọ̀, wípé nǹkan tí ó bí Queen Naomi nínú nìyẹn. Wípé báwo ni kábíyèsí ò ní sọ̀rọ̀ tó jẹ́ pé bàbá wọn ló wá ń pariwo pé láyéláyé wọn lè lọ mú Tádéníkáwò o, kán fi Tádéníkáwò sílẹ̀ níbi tí ó wà. Ẹ̀yin èèyàn lé, ọ̀rọ̀ yìí ó sọ síni lẹ́nu, ó buyọ̀ sí o. Ìsó ní kò ṣeé pọ́nlá, iyọ̀ ni kò ṣeé tú dànù. Gbogbo wa la nífẹ̀ẹ́ Queen Naomi, gbogbo wa la nífẹ̀ẹ́ kábíyèsí. Wọ́n ní bàbá wa Ọbásanjọ́ ní tí Queen Naomi bá refuse láti padà sáàfin, kán fi Queen Naomi sílẹ̀, kán má force Queen Naomi. Wípé tó bá yá joy mi á wọlé tọ kábíyèsí. Ṣùgbọ́n ṣẹ́yìn náà rò pé àwọn ẹ̀yin ènìyàn mi, ṣé ẹ rí pé kábíyèsí lè fi Queen Naomi sílẹ̀ ṣá? Ṣé ẹ rí pé kábíyèsí lè jẹ́ kán lọ ṣá? Ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ o. Wọ́n ní Queen Naomi ní àwọn ò lè wá kú. Wípé gbogbo èrò àwọn sísí gbogbo yìí sí àwọn kò dáa rárá. Wípé ṣe ni wọ́n lé ejò, wọ́n lé eku sí àwọn. Pé ọmọ kékeré ara àwọn dẹ̀ ni àwọn ò lè fi orí máa gba bullet ní gbogbo ìgbà. Ẹ̀yin èèyàn lé, bàbá wa Ọbásanjọ́ ń gbìyànjú láti bá bàbá Werinlá sọ̀rọ̀ pé kí wọ́n yọ̀ǹda Queen Naomi. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn lé, ẹ mọye ìgbà tí àwọn èèyàn ti bá kábíyèsí sọ̀rọ̀ tí kábíyèsí ní rárá, àwọn ò lè fi Queen Naomi sílẹ̀, àwọn ò lè jẹ́ kí Queen Naomi lọ. So àti ìmọ̀ ìgbésẹ̀ tí bàbá Werinlá máa gbé. Ẹ̀yin èèyàn lé, ó máa ń ṣe mí láàánú wípé Queen Naomi wọ́n lọ find ara wọn nírú position yìí. Ẹ̀yin imagine tó bá yẹ kí kábíyèsí ò fẹ́ ìyàwó kankan lé Queen Naomi. Ẹ̀yin imagine ibi tí àwọn méjèèjì ò bá wà ní ìsìn. The love will have been a great love. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Gbogbo wa là ń advice pé kí Queen Naomi má fọkọ wọn sílẹ̀ o. Kí Queen Naomi lọ sí lórí Royal Mansion kó lọ máa gbébẹ̀. Wọ́n ní wọ́n tún ń wá wọn wá sí Royal Mansion. Wọ́n wá ń threaten wọn
àìmọye ìgbà la ti gbọ́ pé àwọn sì sí gbogbo ìwá sí Royal Mansion tó jẹ́ pé ọlọ́pàá ni wọ́n pè tán fi lé wọn lọ. Queen Naomi ní ṣé nǹkan tí àwọn fẹ́ máa fi ojú àwọn kan hàn ní, ṣé nǹkan táwọn fẹ́ máa go through ní gbogbo ìgbà. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré òun ni ó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú Queen Naomi o. Á kó Queen Naomi yọ nínú ọ̀rọ̀ yìí. Á dẹ̀ fún bàbá wa ní ọgbọ́n àti òye láti handle matter yìí. Àwọn èèyàn sọ̀rọ̀ gan o, àwọn èèyàn sọ̀rọ̀ gan. Ọ̀rọ̀ tí àwọn èèyàn dẹ̀ ń sọ ni pé kí ló dé tó jẹ́ pé pẹ̀lú gbogbo ìyàwó tí kábíyèsí kó sínú palace, wọn ò fẹ́ jẹ́ kí Queen Naomi lọ. Èèyàn kan tiẹ̀ tún wá sọ pé ṣé bí kábíyèsí ń gbégbèsẹ̀ láti fẹ́ bóyá Tèmítọ́pẹ́ Àṣàbí ni, wípé kí ló dé tó jẹ́ pé wọ́n ń fẹ́yàwó léraléra, wọn ò dẹ̀ fẹ́ kí Queen Naomi lọ. Wípé kí ló dé tí wọ́n lọ gbájúmọ́ gbogbo àwọn ìyàwó wọn. Wípé ìfẹ́ tí kábíyèsí ní sí Queen Naomi pé selfish love ni. Nǹkan tẹ́ni yẹn sọ ni o. Wípé selfish love ni pé kábíyèsí ò fẹ́ kí Queen Naomi move on. Wọn ò fẹ́ kí ọkùnrin míì kí wọ́n ní nínú ayé wọn ni. Nítorí pé àwọn ni ọkùnrin àkọ́kọ́ nínú ayé Queen Naomi. Wípé nǹkan tó ń ṣe bàbá Wẹ̀rẹ̀ ńlá nìyẹn. Wípé bàbá Wẹ̀rẹ̀ ńlá ń ṣe live wọn, wọ́n ń kóbìnrin oríṣiríṣi kiri. Wípé wọ́n ń fẹ́yàwó oríṣiríṣi, pé lẹ́yìn yẹn àwọn girlfriend yapa. Wípé gbogbo ìgbà tí Queen Naomi wà ní cell pé ṣé wọn ò move on pẹ̀lú live wọn ni. Nǹkan tí àwa gbọ́ òun ni pé kábíyèsí ń ronú ní ìgbà yẹn, wọ́n ní ìrònú wo ni. Tó jẹ́ pé gbogbo function ni wọ́n ń lọ kiri. Wípé kí wá ló dé tí wọ́n yọ̀ǹda Queen Naomi kó jẹ́ kí Queen Naomi máa bá tiẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn èèyàn ń sọ pé gbogbo àwọn nǹkan tí àwọn àti kábíyèsí ti fi ọwọ́ sí, wípé ó pọ̀. Wípé nítorí Queen Naomi nìkan ni ìyàwó tí ó ṣe ritual tó pọ̀ pẹ̀lú bàbá Wẹ̀rẹ̀ ńlá. Wọ́n ní gbogbo ritual yẹn ni Queen Naomi parí. Wọ́n láwọn ìyàwó tó kù yìí tí kábíyèsí ń fẹ́ yìí, wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan ni àwọn ìyàwó tó kù yìí ń ṣe. Wọ́n ní ṣùgbọ́n Queen Naomi náà ṣe méje, ritual méje ni wọ́n ṣe. Wọ́n ní tí bàbá wa Erin ńlá ò bá dẹ̀ yọ̀ǹda wọn tinútinú, wọ́n ní kò sí bí Queen Naomi ṣe fẹ́ move on. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn o lẹ́nu àwọn èèyàn. Nǹkan tá a dẹ̀ gbọ́ nìyẹn tó ń ṣẹlẹ̀ ní orí social media. A ní ká wá fi tó yín létí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi. Bí mo ṣe máa ń sọ allegedly, mi ò bá kábíyèsí gbénú palace o. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú gbogbo yín o. Happy Sunday to you all. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ bí mo kí yín, happy birthday, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Ìbùkún ayọ̀, àlàáfíà ló máa jẹ́ ti gbogbo ẹ̀yin yóò subscribers àtẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ Mashola. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, mo dúpẹ́ lọ́wọ́ obìnrin, mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé fún àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, kí lẹ̀ ń dúró ṣe? Ẹ tẹ notification bell yín kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ ẹ fún fídíò yìí ní thumbs up o. Ẹ dẹ̀ má gbàgbé prize giveaway wa. Èyí tó ń bọ̀ ní ọ̀nà ní April 15. Ẹ máa gbáradì. Mashola ó nífẹ̀ẹ́ gbogbo yín. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.